Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawala wa ba'd. Ọpẹ́ ni fún Ọlọ́run Ọba àlékè ọlá. Atọrọ àlékún as-salatu wassalam fún Nabi Muhammadin sallallahu alaihi wasallam. Abi Allah ní ọlá ńlá rẹ̀ bá ní ṣàlékún kí Ànábì, bá ní ṣàlékún ọlá Ànábì. Pé ní tí ó ga tí sunna Ànábì fi ga, Olúwa dákun, má ṣe kí wọ́n máa ga o. Wa àwọn tán gbèrú gíga láyé, Ọlọ́run jọ̀ọ́. Tí ó ṣe pé àníyàn wọn náà níbi sunna Ànábì ó ṣe dòkú, Olúwa bó ti máa rè kan olóńgbò tí ò ní lè pààyàn bèlè tàṣí pé yóò pa òfan má sọ ní rè kan àwọn. Bá ní sunna Ànábì ní tí ó ga tí a kò ní gaba. Bá ní rẹ̀ bídà ṣètánì ńlẹ̀ wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ̀yin alára wa káàkiri gbogbo ńlá ayé, a tún kí yín káàbọ̀ sórí ètò yín, ètò wa fiqhu asma'il husna, àgbọ́yé àwọn orúkọ Ọlọ́run Ọba àlékè ọlá, eléyìí tí ó rẹwà. Ẹ máa bá wa kálọ. Ìdánilẹ́kọ̀ọ́ wa tòní yóò lọ sórí àwọn ìlànà àṣìṣe táwọn èèyàn máa ń ṣe lórí àti fi orúkọ Ọlọ́run Ọba àlékè ọlá láti fi bẹ̀ lọ́hùn. Àti jẹ́ oyè Ọlọ́run Ọba àlékè ọlá ó mọ̀ọ́mọ̀ pé ya mọ́ àwọn orúkọ oníranran kalẹ̀ fún wa nínú àwọn orúkọ rẹ̀. Ó sì tún là wá lóye pé ká máa fi àwọn orúkọ náà ká máa fi bẹ òun. Kọ́dọ̀ Ọlọ́run Ọba àlékè ọlá jẹ́ pé wadharul ladhina yulhiduna fi asma'ihi. Ẹ fi àwọn tí wọ́n máa ń múdìí, tí wọ́n máa ń ṣe orúkọ Ọlọ́run níṣekúṣe, ẹ fi wọ́n lẹ̀ o. Sayujzawna bima kanu ya'malun. Olúwa ní tí wọ́n ń ṣe níṣẹ́ wọn, á san wọ́n lẹ́san rẹ̀ níjọ́ gbéǹde al-qiyamah. Lára àwọn ọ̀nà táwọn èèyàn fi ń múdìí, tá fi ń ṣe orúkọ Ọlọ́run níṣekúṣe, tó jẹ́ pé Olúwa là kalẹ̀ ká fi máa bẹ Ọlọ́run ni, àmọ́ táwọn fi ń ṣe níṣekúṣe. Ó náà ní kí wọ́n máa ní àdìọ́kàn pé àwọn orúkọ Ọlọ́run Ọba àlékè ọlá ó ní àwọn ẹ̀mí kan tí ń bá wọn ṣiṣẹ́. Ó náà ní ká ní pé Ọlọ́run Ọba àlékè ọlá, orúkọ Ọlọ́run Ọba àlékè ọlá ó ní àwọn rọ̀wáníyà bí wọ́n ti máa ń pè nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ aláàfáà, tó jẹ́ àwọn tí máa ń bá ní ṣàdúà, tó jẹ́ àwọn táwọn èèyàn lọ máa ń gbé bùkátà àwọn gbá, tó ṣe pé Ọlọ́run Ọba àlékè ọlá là á kọ́rọ̀ tì, òun là á kó bùkátà lọ bá, òun là á lọ sádi, òun là á ní kó gbani nínú ìgbèkùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn èèyàn lọ máa bá yìí, tí wọ́n bá fún ọ ní ọ̀yá ẹ máa fa orúkọ Ọlọ́run yìí, ẹ máa pe orúkọ Ọlọ́run yìí, a sì ti sọ fún wa pé orúkọ Ọlọ́run Ọba àlékè ọlá ó ní bá àti fi bẹ̀ lọ́hùn. Ní tí wọ́n fi kún fún ọ náà ni pé orúkọ yìí ó ní khadimi o, tí wọ́n ní pé ó lẹ́mìí tí ń bá a ṣiṣẹ́. Wọ́n á yan ẹ̀mí fún àwọn orúkọ Ọlọ́run Ọba àlékè ọlá. Kódà nínú èèmọ̀ lukutu pẹ́bẹ́ tí tó máa ń ṣẹlẹ̀, ẹlòmíì ò ní orúkọ Ọlọ́run kan pé rọ̀wáníyà rẹ̀ ẹ̀mí tí ń bá a ṣiṣẹ́ obìnrin ni. Wọ́n ní yá Latifu lápẹẹrẹ, orúkọ Ọlọ́run tí ń jẹ́ Latifu, wọ́n ní obìnrin ni rọ̀wáníyà rẹ̀. Wọ́n ní yá Kọ̀hárù lápẹẹrẹ, rọ̀wáníyà rẹ̀ yìí. Wọ́n á máa ṣe ìpèsè fún àwọn ẹ̀mí yìí. Eléyìí ó lòdì sí ìsìlámù pátápátá yẹn porongodo. Ó sì lòdì sí Ànábì sallam tí ó mú wa. Ànábì sallallahu alaihi wasallam, òun náà ni ọ̀gá ẹni t'Ọlọ́run fẹ̀sìn rán, òun náà ni ọ̀gá ẹni tó kọ́ sí ìsìlámù, òun náà ló sì mú ìsìlámù wá fún wa. A sì kí ń mọ èyí ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ. Ànábì forúkọ Ọlọ́run bẹ́ lọ́hùn. Àwọn sàhábà ni wọ́n forúkọ Ọlọ́run bẹ́ lọ́hùn. Àwọn tàwọn tó jẹ́ mọ́ kí àwọn sàhábà wọ́n forúkọ Ọlọ́run bẹ́ lọ́hùn. Àgbọ́rí àrírí kò sínú àkọọ́lẹ̀ ìsìlámù kankan láyé wípé àwọn orúkọ Ọlọ́run Ọba àlékè ọlá wá ní àwọn ẹ̀mí kan eléyìí tí ń ṣe bọ̀yì sí wọn. Tó jẹ́ pé bí wọ́n ń fa orúkọ Ọlọ́run yìí, òun náà lẹ́tùn ní tẹ́mọ̀ pèsè lẹ́fún ọ̀rọ̀ àníyà. Àwọn kan fẹ́ sàdúrà kan jọ kan, wọ́n bá ní àwọn fẹ́ fa orúkọ Ọlọ́run, àwọn fẹ́ forúkọ Ọlọ́run bẹ́ lọ́hùn. Àmọ́ o, ẹ gbọ́dọ̀ gbé ìgò epo pupa síta. Kí ni ó kan ìgò epo pupa pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba àlékè ọlá tẹ́ fẹ́ fà? Wọ́n ní àwọn ọ̀rọ̀ àníyà tí wọ́n fà wọ́n mú jẹ. Ọ̀rọ̀ àníyà ó ṣe mú jẹ. Ṣé orúkọ Ọlọ́run la fẹ́ fà? Àwọn náà mọ̀ nǹkan kan pé àwọn ẹ̀mí tí ń bá orúkọ yẹn rìn, wọ́n ṣe kí ni? Wọ́n mú jẹ. Pé àwọn ò sì ní agbára àti rẹran, pé àdúrà náà làwọn ṣe káwọn lè lówó, káwọn lè lọ́lá, káwọn lè bá rẹran. Pé bó lẹ́sọ̀ wá ṣe, wọ́n ní epo ògò kan làwọn ó gbélẹ̀. Táwọn ọ̀rọ̀ àníyà bá ti dé, àwọn tún fẹ́ scam ọ̀rọ̀ àníyà nù. Pé àwọn ọ̀rọ̀ àníyà wọn ṣe kí ni o, tí wọ́n bá ti rẹ́jẹ̀, wọ́n mọ̀ mú po. Kí lè lè fi yàtọ̀ sẹ́ni tí ń bẹ ajá sógun? Kí lè fi yàtọ̀ fún ẹni tí ń pa ẹlẹ́dẹ̀ fún òòṣà? Kí lè fi yàtọ̀ fún ẹni tí ń pa nǹkan fún àlùjànnú? Eléyìí yóò gbìyàn kúrò lójúporo ìsìláàmù, yóò sì gbìyàn lọ síbi t'Ọlọ́run Ọba àlékè ọlá ọ̀fẹ́ tí ìsìláàmù tó lòdì sí ni. Jàmáà mùsùlùmí, orúkọ Ọlọ́run Ọba àlékè ọlá kò lẹ́mìí kankan eléyìí tí ń bá rìn, kò lẹ́mìí kankan tí ń ṣe bọ̀yì sí. Ẹ ń bá fẹ́ pe Ọlọ́run yóò pè lóko rẹ̀, ẹ ń bá fẹ́ pe Ọlọ́run Ọba àlékè ọlá yóò pè, yóò sì fi bẹ Ọlọ́run Ọba àlékè ọlá ni. Ẹ jẹ́ ká kù nídìí ìdò eré ọmọdé ni. Ẹ jẹ́ ká kù nínú ìwà àbàjẹ́ eléyìí tá a máa ń fi kún orúkọ Ọlọ́run Ọba àlékè ọlá. Olúwa sọ pé fasubhana rabbika rabbil izzati amma yasifun. Mímọ́ òun Ọlọ́run Ọba àlékè ọlá tó ń ga tó ń wọ̀tọ̀ láàrún kó wọn bí gbogbo ìròyìn tí àwọn ẹni ibú fi máa ń kún ọkọ̀ Ọlọ́run Ọba àlékè ọlá, tó fi máa ń kún ìròyìn Ọlọ́run Ọba àlékè ọlá. Nínú ìròyìn ibú ó ní ká máa fi irú àwọn ẹ̀mí òkùnkùn báyìí ká máa fi yúkọ Ọlọ́run. Ẹ̀mí àlùjànnú ń bẹ lọ́tọ̀, orúkọ Ọlọ́run Ọba àlékè ọlá ń bẹ lọ́tọ̀. Ẹ má pe ẹ̀mí àlùjànnú ránṣẹ́ sínú orúkọ Ọlọ́run Ọba àlékè ọlá. Kò ní jù báyìí lọ ní orí ìdánilẹ́kọ̀ọ́ tòní. A tún máa pàdé láwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ń bọ̀. Àwa ni ẹ máa bá, ẹ̀yin náà ó ní a máa bá, àwa náà lẹ́ máa rí. Wa naqulu wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.